ààrẹ tinubu ẹpin orílẹ̀‐èdè nàíjíríà wòlíì ṣẹ́gun adébáyò fohùn ìkìlọ̀ ránṣẹ́ sí aṣíwájú olórí ilẹ̀ nàíjíríà pé kó pín nàíjíríà o, kí yorùbá kúrò láàrin wọn, tó bá ti jẹ́ wípé ààrẹ ò ní lè ṣí bọ́dà káwọn èèyàn jẹun yó kí wọ́n rí tọ́kì jẹ, tó bá ti jẹ́ wípé owó epo ò ní lè wálẹ̀ sí dáadáa, bó tiẹ̀ jẹ́ wípé wòlíì ní tó bá ṣeé ṣe kówó epo kó di 100 naira, ẹ̀yin èèyàn wá ṣe rò pé ó lè possible láyé tá a wà yìí. Kódà wòlíì adébáyò fọ̀rọ̀ ìkìlọ̀ ránṣẹ́ sí tinubu lórí ọ̀rọ̀ safety wọn, kán má bàa bọ́há o, wọ́n ní kí wọ́n ṣọ́ra o fún gbákejì o. Ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn, ó lágbára. Kí ló dé tí wọ́n ṣe ní kí ààrẹ tinubu wá security yorùbá àti àwọn àmì lóríṣiríṣi tó jẹ́ ọmọ yorùbá pọ́nbélé? ṣé yẹn ní káwọn èèyàn má dalẹ̀ ni? Àmọ́ ọ̀rọ̀ wòlíì rèé o ẹ̀yin èèyàn wa, wòlíì má fọ̀rọ̀ ránṣẹ́ sí olórí àwọn àmì o, general chris olúkọ́ládé, kí wọ́n má bàa sunkún lórí wọn. Ìgbésẹ̀ wo náà ní kí wọ́n gbé? Kí ni wọ́n ní kí tinubu ṣe lórí ọ̀rọ̀ rìtáámẹ́ǹtì, pé kó lọ rìtáyà àwọn general? Kí ló dé tí wòlíì fi ní kí wọ́n lọ gbé ìgbésẹ̀ yìí? Ọ̀rọ̀ wo ló jábọ́ lórí ọ̀rọ̀ tọ́jì bello? Kí ni wòlíì sọ nípa àwọn wòlíì ńláńlá, àwọn pásítọ̀ ńláńlá lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n sòótọ́ fún ààrẹ tinubu? Ẹ wo ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn, ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ lẹ́nu wòlíì adébáyò. Welcome to crossblogX TV. Remember to like, share and follow us. Àwọn tí wọ́n ń ṣọmọ nàìjíríà tí wọ́n kàn wá lójijì, tí wọ́n wá ní wá lára, tí wọ́n gba Sókótó wọlé, tí wọ́n gba gbogbo ilẹ̀ haúsá, ẹ̀mí mímọ́ ó yá dojú ìjà kọ wọ́n. Àmín. Wọ́n tún pa àwọn èèyàn kan, àwọn fúlàní, wọ́n tún pa àwọn èèyàn kan, ẹ̀mí mímọ́ ó yá ṣekú pa wọ́n. Àmín. Ṣekú pa wọ́n. Àmín. Ṣekú pa wọ́n. Àmín. Ṣekú pa wọ́n. Àmín. Ilẹ̀ Yorùbá jẹ́ wà lálàáfíà. Àmín. Niger Delta ilẹ̀ Yíbò jẹ́ wà lálàáfíà. Àmín. Ilẹ̀ Mídúbẹ̀tì ilẹ̀ Haúsá jẹ́ wà lálàáfíà. Àmín. Àwọn àjòjì yẹn ikú ni ó fi pa wọ́n. Àmín. Àwọn àjòjì tí ní wá lára ikú ni kó fi pa wọ́n. Àmín. President Tinubu. Ṣọ́ra bẹ́ni tó tẹ̀lé ẹyẹ o. Be careful with your eyes. Mo tẹ̀ mọ́ létí. I'm saying it repeatedly. Ṣọ́ra fún. Be careful with your eyes. Èrò rere ò sí. There's no good thought. Má jẹ́ kí wọ́n sọ̀rọ̀ gbogbo ibi tó bá fẹ́ lọ, má jẹ́ kó máa sọ̀rọ̀ àdé ẹ. Wherever you are going, don't let them surround you. Wá àwọn security Yorùbá. Surround yourself with security men from Yoruba land. Àwọn Army officers. Àwọn Army officers. Ìwọ olórí àmì Nàìjíríà ṣọ́ra o. You chief of army staff, be careful. General Olúkọ́ládé ṣọ́ra o. Be careful. Lórúkọ Jésù a ò ní sunkún lórí ẹ o. Àmín. Ṣọ́ra o. Be careful. President Tinubu. President Tinubu, be careful. Gbogbo àwọn Fúlàní tó jẹ́ general, brigadier, colonel, captain tó gbé lọ rìtáyà o. Kí ni mo tún fún ẹ o? I'm giving you a key. Lọ rìtáyà o pátá. Go and retire them. Tí ẹ ṣe. You try it. Wá wo tí ó ṣẹlẹ̀. And look at what will happen. Mo bá yín gbàdúrà mo sì gbà lẹ́nìí. Bọ́déjọ orí pé ẹ pa. Lórúkọ lórí tọ́jú Bello orí pé ẹ pa. Orí pa wàá mi pa. And see that the army killed Toji Bello. À ń gbàdúrà fún yín o. I'm praying for you. Mo sọ pé kẹ́ ẹ wá fún yín lówó bí o I'm gbogbo not yín o. asking for money. I'm not asking for money. I'm not looking for your money. Ẹ má sì pè mí. Don't call me. Mo tó
fa ìjà ẹ̀mí àtẹ̀yìn nìyẹn. That's what can cause our fight. Nítorí àwọn àyànfẹ́. Because of the beloved. Ní mo ṣe ń ṣe ohun tí Ọlọ́run rán mi. That's what people God asked me to do. Ìṣe pé mo ṣe nítorí ara mi. Not because of Àbí myself. pé mo ṣe pé kárí mi. Not for people to see me. Lórí táyà àwọn wèrè yẹn dànù. For entire those officers that are from the Lóṣù tí ó plan. ṣẹlẹ̀. Nothing will happen. Wọ́n ṣí bọ́dà kí ráìsì wọlé ká jẹun. Open the border so that rice can come in. So that President people can eat. Tinubu. President Tinubu. Ṣí bọ́dà. Open the border. A jẹ tọ́kì. So that we can eat turkey, eat well. Kó kàtàǹgbá. Wọlé. Láṣọ ti wọ́n. Praise the Lord. Hallelujah. Kó ráìsì wọlé ká gbádùn ṣe Let lọ́rùn. them drink in rice. Let's enjoy it during your own government. In your own territory. Owó epo ẹ jẹ́ kó máa lọlẹ̀ bẹ́ẹ̀ má tún jẹ́ padà And let the pump price be reducing. Let it be reducing. Just bóyá 150 naira, bóyá 100 naira. Wo fún ara mi ni máa lọ jókòó sórí òkè òní kú mọ́ láéláé. Tó bá dẹ̀ mọ̀ pé kó o gbà pé orílẹ̀-èdè yìí. Divide this nation. President Tinubu jẹ́ yọ àwa Yorùbá kó láàrin wọn. Remove we Yoruba race from among them. Àṣẹ ń bẹ lọ́wọ́ rẹ̀. You have the authority. Divide us. Gàlódò ẹ lọ mú. Go and arrest Danilo. Àwọn tó ń fọ́nkù yẹn. Those fumbling, bragging. Àwọn náà dáná kúrúkúrú wá làwọn náà dá gbogbo wọn ẹ̀gbọ́n wọn. They're the one creating all these groups. Yẹ ṣe léyìí. Pick them up. A mọ̀ pé yẹ ìṣèwọ́ gangan lè kó. Do this and let's know that truly you are the Goshen. Bó o bá ń ṣọmọ ẹ̀gbẹ́ ní ká máa ṣẹ́ lè kó. Ní orílẹ̀-èdè yóò. Divide this nation. Àwọn wòlíì ò bá lè sọ. Àwọn bàbá Adébóyè ò bá lè sọ. Ọlọ́run náà ti sí ọ. God has sent me to you, others cannot say. Ìgbà tí ìyá rẹ̀ fẹ́ kú. When your mother wants to Ó sọ die, fún ọdún gbàgbó ìyá I Mákàjí told náà. Odumbaku, Ó sọ fún Omagachi will ó die. sọ fún ọdún gbàgbó pé I told Odumbaku that ọ̀gá yín máa ṣàìsàn ṣùgbọ́n Olúwa sọ pé kò ní kú. your boss will be sick but will not die. Ní orílẹ̀-èdè yìí, Divide this nation. ìyà jẹ àwọn èèyàn gan o. People are seriously suffering. Àwọn ọ̀dọ́ useless. Youths are becoming useless every day. Ní orílẹ̀-èdè yìí, Divide this nation. omi Look them. máa ń torí ìjẹ máa lọ jókòó sí inú ìwà àpáta. Because of you, I will go and see it inside the rock. You will not die inside the cave. Wọ́n kàn máa wọ́n máa bá bẹ̀bẹ̀ sí ẹ̀ nára bí. Ó ní kú ọ́, máa ń bá débẹ̀ kí n bẹ́. Wọ́n tún bàbá Abájídé nírú kí yẹn àwa gbà lọ́wọ́ ẹ̀. Imagine has that kind of key, I will got it from him. Ní orílẹ̀-èdè yìí, Divide this nation. a ṣe kan náà. You are no one. Táwọn wòlíì tó kò bá lè sọ. Other prophets cannot say. Táwọn òrìṣà jáfọ̀ ò bá lè sọ. You like to you cannot Táwọn say. bàbá Adébóyè ò bá lè sọ. You like to what you cannot Táwọn say. Oyèdépò ò bá lè sọ. You like to what people cannot say. Olúwa rán mi ní o. The Lord sent Ní me. orílẹ̀-èdè yìí. Divide this nation. Wọ́n ṣọ́ra fún ẹni tó ń tẹ̀lé ẹyà o. And be careful with your vibes. Máa gbé gbogbo èrò ọkàn ẹgbẹ́ yín wọn. Execute your plans behind them. Ní orúkọ Olúwa lọ́run àwọn ọmọ ogun, ẹ ò ní kúkú ìbọn. Amen. Ẹ ó yé o. Amen. Gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá, ọmọ Nàìjíríà, ọmọ Mídúgbẹ̀ẹ́, ọmọ Ìgbò, kẹ́ ẹ wà káàkiri mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ó yá ẹ ṣàṣeyọrí. Amen. Ẹ ó láyé já. Amen. Ògo ni forúkọ Olúwa. Hallelujah. Wá ṣàmì tí mo fẹ́ràn ẹ lórúkọ Jésù, àjọ máa dọ́run. Amen. Orúkọ wa yóò wọ ìwé ìyè. Amen. ẹ̀yin olólùfẹ́ wòlíì Adébáyọ̀ kí lè ròyìn lórí àwọn ọ̀rọ̀ gbáǹkọ́gbì tí bàbá ti fílẹ̀ fún Tinubu àti àwọn olórí ńláńlá nílẹ̀ Nàìjíríà kí lè ròyìn nípa gbogbo àwọn ìran ìkìlọ̀ tí wọ́n fi ránṣẹ́ ẹ drop comment and remember to like share and follow us. Thanks for watching. Á lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí
kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tíì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.